nǹkan mẹ́rin la lè torí ẹ̀fẹ́ ní o. àìtúkọ̀ ìwé àtúnlẹ̀ àgbà yìí. ọba mu wa àkọ́kọ́. ìjọba ilé ha. ó mú bíútì wa tó bá fẹ́ fẹ́yàwó wo bíútì má kàn fẹ́ kankan lásán tó lọ fẹ́ bẹ̀rẹ̀ odidi gọ́ọ̀mẹ̀ntì kan nìyẹn jẹnẹrẹsàn yẹn yóò máa lọ ní pilẹ̀ rẹ̀ dáadáa wà tó bá dé alóbìnrin kan fẹ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ ìwọ́lẹ̀ rẹ̀ wà ó lè yá yìí kọ́ wa mo tí ọ̀dà sẹ́gbẹ̀ẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ kó bọ̀ kó ní ju ẹ̀wọ̀n wájú òun ọwọ́ adé pọ́blẹ́mù láyéláyé lẹ̀ ó níjà máa bì á ìjọ ọba ti fẹ́ márì sírò tẹwà mọ́ wàlí máa lè ha. ìjọ ọba fẹ́ márì ní márì yá kí ó sowó nìkan ní márì ọ̀lẹ̀ tún sówó àmọ́ tó ọba márì níbi tí ó sọ sí díẹ̀ tí ó bù fún ọ ntí ẹ bá ní kàwá lélẹ́yìn ó lè má jẹ owó ó lè jẹ connection ó lè má jẹ connection ó lè jẹ agbára kan ìmáàlì yá. wàlẹ̀ hasabi ha. àwọn bàbá ẹjọ́ ń tiẹ̀ fáìlì púpọ̀ wálé àṣàbí yá family bank grant tọba kọjá duty tọ kọjá wet ó kù family tọba fẹ́ tẹ bá fẹ́ yẹn jọ òun tẹ bá ní mo fẹ́ fi ọmọdé bá ọmọdé òun ọba ọmọdé báyìí ọmọ tani níbẹ̀ ọmọ aláàjì báyìí ni wọ́n wá mọ̀ pé aláàjì wọn níyàwó méjì wọ́n mọ̀ á bèèrè pé ọmọ èwo nínú wọn torí wọ́n mọ̀ àwọn ìyàwó rẹ̀ dáadáa wọ́n mọ̀ èyí tó yasa wọ́n mọ̀ èyí tó lójú tì wàlẹ̀ hasabi ha. wọ́n ní ọmọ èwo nínú wọn asa sọ ní family bank yẹn ọ pàtàkì o tó tó bá wo beauty àbọ̀ bá wo wet tó o bá lọ sínú ìrankíran ọmọ regret rẹ tó fi kú ni ìtí ọ̀dẹ̀ yá àwọn èèyàn níbi ọ̀rọ̀ ìyàwó fífẹ́ ọkọjá báwa ṣe ń rohùn property kan tó o bá claim láyé bí ó tún claim ẹ̀ lọ́rùn kìí sáyé nìkan lọ́mọ o ó bá claim ẹ̀ láyé wàá tún claim ẹ̀ lọ́rùn family bank grant èyí tó anábìrì wájú sí kẹrin wàlí ní ha. olùwàlìdì ní à tó o bá wá wo beauty tó o bá wo wẹ́ẹ̀tì tó o family bank grant bí mẹ́tẹ̀ẹ̀ta àwọn bá dáa tí o bá ti sẹ́sìn dànù. Bàdé kàbísàtì dín. Bàbá ti àdáàdà. Nínú àníkà òsúnnàtì fàmàrọ́kùdà ìzàbẹ̀ ní. Tí a bá wọ tọ̀dà yíyà ìpè dandan ni nítorí nature. Sáàjẹ̀mà pé ìyàwó yìí dọ̀rúrí ni. Àṣé èyí tó jù lọ kìí sọ̀rọ̀ àbímọ fúnra ẹnìkan ẹ̀sìn yẹn ní pàtàkì. Ibi ẹ̀sìn láti fèdí lónìí o. Ibi ẹ̀sìn òun láti fẹ́ẹ̀dì lónìí o ibo níbi ẹ̀sìn láti fẹ́ẹ̀dì tá a sì rí àyà Al-Qur'ani gàdàgbà tí wọ́n kọ́ ọ́lẹ̀ fún wa kí lè Al-Qur'ani wí ní Baqara. wàlá tẹ́kì wọ́n máa tẹ́kì. dáàtì àtà yùmínà. ọlọ́run náà ẹlẹ́bọ̀ àwọn ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn o. àtà yùmínà. tẹ́ẹ̀fì ni pé wọ́n gba ẹ̀sìn yín bí wọ́n ṣe lè wọ́n dá tó bọ́bá lẹ́wà tọ́ba lówó tọ́ba ní bíbí bọ́bá àjọ ọmọ pírẹ́sidẹ̀ntì ọmọ tó lè wọ́jọ́ lọ́nà ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn tẹ́ẹ̀fì rí yí pé kí ni yùmínà. wọ́n di mùmínì wọ́n gbà Islam. wàlá àmàtún mùmínà tún lè fẹ́rù mi mùsílímà. àmọ́tò yìí. wọ́n àjàbá tí kù. máa gbọ́ lọ́hùn. wàlá àmàtún mùmínà tún. máa gbọ́ lọ́hùn ọlọ́run ní kódà kọ́ wá jẹ́rú ẹrú tá a má bàbá rẹ̀ sọ àwọn kò ní family background ni ẹrú tí ò ní kankan kò sí wẹ́ẹ̀tì kò sí kankan lọ́dọ̀ rẹ̀ kò lówó kò ní kankan àmójẹ́mú mi ní. tọ́yìrò mi mùsíkàtì wàláwà àjàbá tí kò. ọlọ́run ló lóore ju mùsíríkà yẹn lọ ó lóore ju olùṣègbọ́ lọ èèyàn kan tí ń ràn wá lónìí wá sí olójútì o kódà nígbà tó ràn wá tá nítorí tí ń wọlé wa iná ti wọlé wa báyìí kìkà tí ìjóde ta ni gbogbo àwọn ńláńlá wa kírísẹ́nì wọn lọ mú wa fún wa kírísẹ́nì àìké kírísẹ́nì yẹn sèyàn àmọ́ tẹ́ ẹ bá sọ fún wa lánàá ipi ọmọ mùsùlùmí bóyá wò ní
education ipe wọn kàwé ń yọ̀hún àbí wọn ọ̀làjú àwa náà ti rán ma lónìí kódà àtúná wọn títí àtúná máa ń lo èbó tó pé ìbẹ̀ làwọn náà ti ṣe masters wọ́n ti ṣe gbogbo rẹ̀ omi di dọ́kítọ̀ nu wa ó ní gbogbo ẹnu wa kò sí nǹkan kan tá a là ń wá tá a lè rí wọ́n ní sẹ́yìn náà Umaru bọ́sẹ̀ báwọn yẹn bá fà á ibẹ̀ yìí tẹ́sí wí fún wa ni pé a lè fẹ́ kírísítẹ́nì ẹ̀yin pé a lè bá wọn sànà pé tẹ́sí wí fún wa Umaru níjọ́ tá ìfọ̀ Umaru níjọ́ tá àti ìfọ̀ ni nítorí ẹ̀fà wọn wá gẹ́gẹ́ ṣe wọ́n lójú ìbẹ́ àwọn ò lè fọmọ fún wọn ní pé tíṣẹ̀rí àbínú àmọ́ sẹ̀rí àtọ̀kọ̀ àwọn yẹn a lè fẹ́ wọn wálé Umaru níjọ́ tá àti ìfọ̀ torí ọjọ́ ọ̀la ẹni tí wọ́n pè ní ẹni tó nílé àwọn ọkùnrin kan máa ń tanra wa pọ̀ wà lá nílé ní obìnrin ló nílé o ọkùnrin tọ́lọ̀ bá ní ọdẹ afún tó lójútu ayé ìgbà mélòó ló fi ń gbélé ọkùnrin tí ọdẹ afún ní máa ń jòkó lé èyí bá dá fún ọmọ sọ pé dájú ẹ̀yìn ẹ̀sìn mi díẹ̀ yóò ní tìyín náà ni mò ń bá ká tó bá kò lórí oríire yìí yóò tún bọ́ sórí oríire yìí tó bá kò lórí oríire yìí yóò tún bọ́ bí ó ṣe bá lọ kò tónú owó tí ń palẹ̀ tí ò ní ná ń pa bá àti ọ̀nà ni obìnrin ló nílé ẹ̀sìn yìí ní pàtàkì tó o bá fẹ́ ẹ bàbá rẹ jẹ́ ọmọ olówó ọfẹ́ bàbá rẹ ní kọ́nẹ́sàn lọ́wọ́ ọfẹ́ màá lágbára kan bẹ́ẹ̀ ọfẹ́ màá nílò tí nǹkan kan tó bá dọjọ́ ọ̀la gbogbo onúlé rẹ tó bá di kiri ó ń kọ́ tí gbogbo ọmọ rẹ bá di kírísítẹ́nì ọpẹ́sì rẹ nínú lẹ́yìn ẹ̀ tí ó wà tán ní lórí wọn pẹ̀lú ìṣẹ̀sìn ó lè ṣẹlẹ̀ tó máa fà á gbọ́dọ̀ jára ara wa ká jára ara wa kí ẹ̀sìn ọkọ́kọ́ jẹ́ nàmbà wá priority lọ́dọ̀ wa lórí yìí pé afẹ́sẹ̀yàwó kọ́ mọ ẹlẹ́sìn ọ̀fẹ́ lẹ́sìn nítorí tó lọ́n wí fún wa ni pé wàlá bá tún mú mílẹ̀ tún ní káyọ̀ mi mú sí ìdàtí wàlá àjàbá ti bù. ọ̀hájẹ̀ tún lọ bò mí àtọ̀ ìbá tún lè tọ̀ ìbí. ṣáàtù nóró nìyẹn ọlọ́run lè tọ̀ ìbá ọlọ́run mo fi tira yín ni ẹ̀yin tẹ́ bá dá àbí sátú lè tọ̀ yìí sí. ọlọ́run tí ọ̀dà ni kójòkó ti tí ọ̀dà. wọ́n kábí sùn náà ní kábí. tí ọ̀dà lóbìnrin kójòkó ti tí ọ̀dà lọ́kùnrin tí ọ̀dà lọ́kùnrin kójòkó ti tí ọ̀dà lóbìnrin. wọ́n tọ́ yìí bá tún lè tọ̀ yìí bí dẹ̀. tó bá dá lóbìnrin kójòkó ti tọ́ dá lọ́kùnrin. wọ́n tọ́ yìí bú náà lè tọ̀ yìí bá. tó bá dá lọ́kùnrin ẹlẹ́sìn lọ́kùnrin kójòkó tẹ ẹlẹ́sìn lóbìnrin. ọ̀la ìkàwé bá ra olùdàgbé máa ẹ̀ kúrò. ẹ̀sìn yẹn jẹ́ pàálùtì lọ́dọ̀ ọlọ́run ní tó ọba bá owó ń bẹ tó ọba bá ẹwà ń bẹ tó ọba bá family background ń bẹ tó ọba ti bá ẹ̀sìn kọ̀tẹ́ni lọ́rùn ló fi ní tó ọba rí ẹrú tí ọjà mọ̀ kankan tẹ́nìkan ẹnìkan òbí tá a lè sọ pé ta ni ọmọ ta ni a lè sọ bẹ́ẹ̀. ẹ̀rọ mi ló sì ní kàtí mọ́lára àjàbá ti kó. àjàbá tọ́lá ló lóore fún yìí dúkẹ́ ọlọ́run fẹ́ máa lọ fẹ́ ẹni tó jáde pé kìí ṣe lẹ́sìn rẹ kò ní bàbá sọ́lọ́run kò tẹ̀ lọ́lọ́run kò ṣe ìsìlámù ó lówó ó ní fámìlì ó ní gbogbo rẹ̀ ọlọ́run ní ìsọ̀pọ̀tì èyí hù tó ní kí ni ọjọ́.